wàhálà bẹ́ sílẹ̀ nílùú ìgbọ́kọ̀dá ìjòyè lu kábíyèsí lálùbami ó tún gé orí adé létí jẹ. ṣé lọ̀rọ̀ dírántó nílùú ìgbọ́kọ̀dá tí ṣe olú ìjọba ìbílẹ̀ ìlàjẹ nípínlẹ̀ Ondo lọ́jọ́ Monday ọ̀sẹ̀ yìí nígbà tí olóyè kan láti ìlú alámùlétí kọjú ìjà sí olú ti ìgbọ́kọ̀dá tó sì lu kábíyèsí lálùbami. ìròyìn gbọ́ pé lásìkò tí gómìnà Lucky Ayédàtiwa fẹ́ sí ojú ọ̀nà oní kìlómítà 27 tó wá láti Òkìtìpupa sí ìgbọ́kọ̀dá níṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. a gbọ́ pé nígbà tí ọba odidi ọmọ jókòó pẹ̀lú àwọn orí adé tó kù láti gbàlejò gómìnà ni olóyè yìí gbé àga tiẹ̀ síwájú wọn gangan. gbogbo bí wọ́n ṣe ń sọ fún un pé kó gbé àga rẹ̀ kúrò níbẹ̀ ni kò dáhùn. èyí ló bí kábíyèsí nínú tó fi dìde lọ bá a ṣùgbọ́n ṣe ni ìjòyè yìí pákúrú mọ́ kábíyèsí ọba odidi ọmọ ó gé e létí jẹ ó sì lù ú débi pé ṣe ni wọ́n sáré gbà á lọ́wọ́ rẹ̀ tá sì gbé lọ sí ọsibítù fún ìtọ́jú tí kò sì ní àǹfààní láti wà níbi ṣíṣí ojú ọ̀nà ọ̀hún. a gbọ́ pé ọ̀rọ̀ náà di wàhálà ńlá kódà àwọn obìnrin ìlú ìgbọ́kọ̀dá ti ń rin ìhòhò láti fi ẹ̀hónú wọn hàn sí ohun tí ìjòyè náà ṣe. bẹ́ẹ̀ làwọn eléégún àtàwọn oníṣẹ̀ṣe ti ṣe ìwọ́de láti fi ìjòyè náà gégùn pẹ̀lú bí kò ṣe bọ̀wọ̀ fún kábíyèsí wọn.